Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Happy birthday Olúwaṣẹ́gun ọmọ Ògìdán wàṣọpọ̀ ọdún láyé láyé. Àpáta dé Olúwaṣẹ́gun ọdún bá ọ láyé máa dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba mi ọ̀dádá tó dá ọ tí ò dá ọ̀dá tó dá ọ sí. Ọmọ Ògìdán tó náà èmi kí ọ gbogbo ọ̀rẹ́ ọsí máa wọlé máa rọra ọkùnrin ọ̀rọ̀ gbọ̀dọ̀ níyù ó nà ó dúró rẹ lẹ́yìn ìjọ ẹ̀kẹ́ olójú èdè olóríire alálùbáríkà ẹ̀dá ènìyàn. Àwo mi ní èèyàn mi ní òkè ọ̀kà àkókò níjẹlé bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ olúkòjú ńlẹ́ ọmọ ọ̀kàrúfẹ̀. Emmanuel mọ́dọ̀wọ̀n ẹnu tèmi okú ọdún àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi. Ògìdán o olólàájù ọkùnrin mẹ́ẹ̀ẹ́dínlógún tán pè lẹ́nìkan ṣoṣo jẹ́ bí akọba ìlògìdán ń bí olóríire alálùbáríkà ẹ̀dá ènìyàn. Ó sọdún èyí wàá ṣèmí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Èèyàn tó bá ní kó mọ́ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn ẹ̀yà àṣà ni ó mọ̀ kéde ògúntúárì wọn lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmàrè. Happy birthday to you now and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tó yín agbára ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tá agbára ó dinú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí ní gbojúmọ́ tí mo dé gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.